ẹ̀yin tí ẹ̀ wá ń sọ pé bóyá kí kábíyèsí ó tó jọba ni ṣé lóòótọ́ lẹ̀ ń ṣòwò ìlẹ́gà ayélujára bí ajere tí wọ́n ń dà pè ní Yahoo. ṣe bí àwọn tí wọ́n bá fẹ́ ti bà yẹn lórúkọ jẹ́ ẹbí wọn tún ní palace láti ń ṣe Yahoo. ẹ ń ṣe àbẹ́ ẹ̀ ṣe. láyé n ò ṣe rí. ẹ ṣe mọ́ àbẹ́ ẹ̀ ṣe rí. n ò ṣe rí ní ayé mi. mo fẹ́ mú. kèé ṣe ń gbé bóyá kíní àbáwọn èèyàn wà ní Canada tájọ wà ń bẹ̀rẹ̀. kí ló wá fa sùúrùtù wípé ọba ọmọ bọ̀ wá sí wọn ní à ń pè sílé ẹjọ́ pé ẹ wá jẹ́jọ́ pé you are Yahoo boy wọ́n lè sọ pé èmi Olúwo wà wá kóòtù. wọn ò ṣe ẹnu sùúrù kí ló dé tọ́lọ́pọ̀ effect ọ̀rọ̀ tí ẹ sọ ibi ẹ lọ hú ni wọn ò ṣe pé sọ fọlọ́pàá kó ṣe kíni kí á ní ẹ report fọlọ́pàá o ọlọ́pàá wá ṣe investigation wọn ò ní kọ́ ọlọ́pàá investigation àwọn kan tí wọ́n ń gbọ́ ogun tá à ń sọ pé ọba èmi o mi lè bòṣà mo sì ń gbé òṣà kú o abẹ́ẹ̀ ni ọba ìpè méjì láàfin. ara tí wọn tún lè ṣe ti ń bú àwọn ará òwò lórí o wọn lè gbé òṣà wo lè gbé kúrò náà. èmi wá ń ṣe gbákejì òṣà ni aláṣẹ lórí òṣà lèmi èmi aláṣẹ lórí òṣà ni. bẹ́ẹ̀ ni ṣé Mọ́remí Ọ̀ṣun Ọya Yemọja àwọn obìnrin tí wọ́n bá wà àfin mi láyé àtijọ́ kí ni wọ́n ṣe ebi wọn ò kúnlẹ̀ ni. bẹ́ẹ̀ni nígbà tí wọ́n á kú tán ṣé nígbà náà ni ọba pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ìwọ̀n àforíbalẹ̀ fòṣà. a jẹ́ wípé ọ̀rọ̀ Yahoo ọ̀nà Yahoo yẹn irọ́ wọn pa mọ́ra. irọ́ ni nígbà tí èmi èsì wọn ò sínú ẹgbẹ́ kankan mi lè ṣẹgbẹ́ kan bẹ́ẹ̀ ni ọba ìṣẹ́gbẹ́ ju ẹgbẹ́ ọba lọ ìjọba ni wọ́n ti gbó kan lọ́wọ́ wa ńgbà tá a mọ̀ ọ́ lò ṣé president àti governor ní ìjọba ni ṣé wọn ò gbó kan lọ́wọ́ ìjọ àwọn ọba yìí ṣẹgbẹ́ kì í ṣẹgbẹ́ ò lè mọ ṣẹgbẹ́ èmi ṣe agbákejì òṣà. tí a sọ ni pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gan-an ló bẹ́ẹ̀lì yẹn máa tù. ẹ jẹ́ kí ẹ máa sọ ìyẹn mòótọ́ ni ìyẹn mòótọ́ mi wọ́n fẹ́ fírèmù ni ìyẹn sì ní àní kí ìbọn ọlọ́pàá ni wọ́n ní nígbà ọlọ́pàá lòun ò gba complain òun ò gba kéèsì kankan. wọ́n lẹ́yìn lẹ lérí pẹ́ẹ́lí wá sí kóòtù pàápàá. àní ṣe bọ́ ọlọ́pàá lẹ́sọ̀ fún kọ́ lọ́ọ́ mú un ṣé ó yẹ ká dájọ́ sọ pé kí wọ́n kàn lọ́ọ́ mú ọba wa kí nínú tí ẹ̀fẹ́ iyún ti kọjá lọ ẹja fìyún lẹ̀ nítorí wọ́n ti ní àgbàgbé ẹ̀. But you thief money before. That's Yahoo. It's still Yahoo. Anything you do. ṣé lóòótọ́ ni olórí yẹn ń dádé láàfin. ó gbọ́dọ̀ dádé gbogbo olórí ọmọ Oòduà ló gbọ́dọ̀ dádé gbogbo olórí Oòduà. ẹ̀yin ni wọ́n máa sọ pé kábíyèsí àkọ́kọ́ tó lórí rẹ̀ ń dádé. bẹ́ẹ̀ ni ó kèé ṣèmi ni àkọ́kọ́ o Oòduà làkọ́kọ́ bàbá mi dáadáa bàbá tí Ọlọ́run fọ̀rùn kẹ́ Ọ̀yọ́ ibi tó bá wà dáadáa ni ọmọ jẹ tiẹ̀ ẹ̀yin òrórí olókun ni ẹ jẹ́ káwọn èèyàn kí á lọ wo orí olókun èrè tẹ́ ẹ máa wọ lẹ́ǹtì tẹ́ ẹ máa wò gbogbo ẹ̀yìn ẹ wo orí ẹ̀ náà kí ló wà lórí ẹ̀ ìyàwó Oòduà àkọ́kọ́ nu kìí ṣe Oòduà lẹ́ ń wò yẹn náà kìí sì ṣe ọba lẹ́ ń wò. ó fi hàn yín pé bólórí yìí ìyàwó Oòduà àkọ́kọ́ wọ́n ń pè tí wọ́n ń pè ní yèyé mọ́sọ́ olókun kọ́ ló kọ́ ẹ̀ ńgbà tí ń bẹ láyé yèyé mọ́sọ́ tó sì ń jẹ́ ni pé ìyá ni mọ́sọ́ ńlò Oòduà sọ ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ ńgbà òkú tán ni a sọ di ńgbà ọlọ́tán ni a sọ di olókun tí a ń bọ ṣùgbọ́n ẹ wo orí olókun even gan professor Adisa Ogunfọlákan professor tó jẹ́ pé director of natural museums and history nígbà tó gbọ́n pé mo ní Ọlọ́run ló fi hàn mí pé Oòduà dádé fún ìyàwó ẹ̀ òun wá lọ́nà archives ló bá lọ gbé nígbà tí ó máa rí ndòtọ́ àwọn awúlẹ̀ wá tàn nǹkan tí èrè tó ẹ mọ wọn ti wú láti tó jẹ́ ti Oòduà àtọ ni tó ẹ pọ́n ti wú tipẹ́ Oòduà ó gangan pẹ̀lú ìyàwó ẹ̀ even nga adé tí ń bẹ lórí ìyàwó dájú ti ìyàwó lọ ọmọ mi bá ń bẹ bí kò mú kinní ẹ̀ ó ní. ẹ fi hàn àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára bí ajere. òun lọ gbé wa ẹ bá lè fi hàn àwọn èèyàn kẹ́ ẹ fi wò bẹ́ẹ̀ sì fi hàn Oòduà nìyẹn pẹ̀lú ìyàwó ẹ̀ ó gbé wa ó tún frame ẹ̀ Professor Adisa Ogunfọlákan ọmọ ọba tó nínú fẹ̀ ó gbé wá sí wò bámi sí ti olókun fún wọn kí wọ́n tún rórí olókun. kí wọ́n tó sí torí olókun tán. Oòduà ó dádé fún ìyàwó rẹ̀ nítorí ibi tó Oòduà ti wá Oòduà jábọ́ látọ̀run ẹ gbogbo àwọn nǹkan báyìí lèmi fẹ́ yọ
kúrò nínú ẹ má jẹ́ máa parọ́ fáwọn ọmọ wa mọ́ kò í ṣe pọ́ jábọ́ látọ̀run ibi tó ti wá àwọn tí wọ́n jọ bí pupa ni wọ́n ṣùgbọ́n òun orúkọ tiẹ̀ wọ́n sọ ní ó dúdú wá nítorí pé ẹni tó dúdú wá láti inú ìyá ẹ̀ kábíyèsí ó dúdú wá nígbà tí wọ́n dẹ̀ sọ ló dúdú wá ó wá sí ibi tí àwọn èèyàn dúdú tiẹ̀ tí ì ṣe funfun tí wọ́n jọ bí wọn tí wọ́n wà lòun wá sí Áfíríkà lọ́dọ̀ wa bó o sì wá bíbá nígbà òde bíi òun kọ́ ni Yorùbá àkọ́kọ́ ṣùgbọ́n irú ìfẹ́ tó mú wá àti irú ẹ rí i pé òun ló kọ́ mú un tí ń jẹ́ ọba aládé wá kò sí ọba tẹ́lẹ̀ àwọn tó wà ní orílẹ̀-èdè káàró òjìrè ẹ rí i pàwọn nìkan lọ́ba ní Nàìjíríà ọba tó máa sọ ń gbọ́ ọba tí wọ́n ń jẹ ní Sókótó ẹ̀sìn ni kì í sọba aládé èyí tí wọ́n ń jẹ nílẹ̀ Ìgbò Igwe ni àwa Yorùbá nìkan ni ọba aládé ibi tí Oòduà sì ti mú wá láti ibi tó ti ń bọ̀ ní Middle East tẹ́ bá rí Nefertiti tó jẹ́ queen ní Egypt ràdé lóye ibi tó Oòduà náà ti mú tiẹ̀ wá nìyẹn nígbà tó dẹ̀ dé ilé ìfẹ́ ni òun ló sọ ibẹ̀ di nítorí ìfẹ́ lòun mú wá àwọn tó bá nílẹ̀ ìwà tí ń hù ọ̀dà o pípààyàn gbogbo ẹ̀ àwa èèyàn dúdú Ọlọ́run ni ó fún wa nífẹ̀ẹ́ kò sífẹ̀ẹ́ kankan Oòduà ló mú ìfẹ́ wá yẹn ló fi di bàbá gbogbo Yorùbá ló fi win ni ló fi win ni heart àwọn èèyàn. à ń tún bọ̀ síbẹ̀ wọn o ìbéèrè bọ̀ rẹ̀. nítorí ìbéèrè tẹ́ ẹ ti ń wọnú nbòmí. a máa wọnú ilé ẹja àmọ́ jáde. ṣàlàyé fáwọn èèyàn ẹ fún wa lásìkò ẹ̀ ń rọ̀ṣì ni gbogbo ohun tó kù ní ìsìn Ọlọ́run ọba kò yá wá bí gan nígbà tẹ́ ẹ bá ti ní àsìkò fún mi. àsìkò wà gbogbo nǹkan níbi. because gbogbo nǹkan tá à ń sọ yìí ń tá a fẹ́ káwọn ọmọ wa máa kọ́ ẹ̀kọ́ ni ń pé irọ́ tí wọ́n ti ń pa fún yàn wọ́n gbọ́dọ̀ mọ̀ pé irọ́ ni kì í ṣe kínní Oòduà dádé fún ìyàwó ẹ̀ because àwọn èèyàn láfíríkà nígbà tó Oòduà kú òun bẹ àwọn tó jọba lẹ́yìn ẹ̀wọ̀n ìṣọmọ Oòduà títí dé Ọ̀rànyàn fi padà wá sífẹ̀ ṣùgbọ́n àwọn tó jọba lẹ́yìn ẹ̀yẹn wọn ò fẹ́ jẹ́ kóbìnrin kó ṣe kínní kó gbé pẹ́ẹ́lí rárá wọ́n gbadé yẹn lára àwọn obìnrin wọn ò jẹ́ kí wọ́n dé mọ́ so èmi Ọlọ́run dẹ̀ tún fi hàn mí ní modern times yìí o ìtàn tèmi máa sọ kì í ṣe ìtàn tẹ́ èbó kọ fún wa bẹ́ẹ̀ ni kì í ṣe ìtàn Fagbo àbí ìtàn Robinson kan kọ ìgbà tí báírò àti ìwé ṣe wà ìgbà wo ni báírò àti ìwé dọ́dọ̀ wa ìgbà wo ń kálàmù táwọn Arab mú wa ìgbà wo ló dé ìtàn tèmi máa sọ ní ìgbà tí ò tiẹ̀ sí kálàmù tí ò sí téèyàn ń sọ tí wọ́n ń sán bàǹtẹ́ mọ́dì tí wọ́n ń sán awọ ẹranko ìtàn yẹn ni wọ́n máa ń mímí padà tí màá mọ̀ ta ló ẹjẹ ń bí yín léèrè. ẹbí mi bó bá jẹ́ ní tí mo mọ̀. ta ni ó kọ ìgbà tọ́lọ́run dálé ayé. ẹni tó kọ bẹ́ẹ̀ni sínú ìwé ìtàn. Musa ni anabi Musa aleyhi salatu wasalam ṣé òun bẹ́ẹ̀ mẹ́ ń gbà tọ́lọ́run dálé ayé ni. bó ló ṣe mọ̀ pé nǹkan báyìí lọ́lọ́run dá ní ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n Ọlọ́run mú padà lọ gbà yẹn ó dẹ̀ fi hàn bẹ́ẹ̀ náà ni béèyàn bá sọ pé kínní ni ntẹ́mi náà fi mọ̀ tán ní ìsìn ìtàn tẹ́mi mọ̀ ìtàn tí n bá sọ fún yín archaeologist àtàwọn professors wọn ò tún lọ check archives wọn á dẹ̀ rí wọ́n dẹ̀ ti confirm ẹ̀ many times tó yẹn professors wọ́n máa gbé archaeological facts wọ́n máa gbé wá sí palace wọ́n tẹ̀ tó máa frame ẹ̀ àwọn ní wọ́n frame eléyìí wá o èmi kọ́ mo frame ẹ̀ o wọ́n dẹ̀ ti fẹ́ máa bá mi ṣe ní ìsìn gbogbo ìtàn tí mò ń sọ àwọn fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní kọ̀wé lórí ẹ̀.